أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. بسم الله الرحمن الرحيم. ní orúkọ Allah olóore ọ̀fẹ́ aláàánú jùlọ, ọpẹ́ ni fún Ọlọ́run ọba. Ohun tí a ó fi máa dára wa lẹ́kọ̀ọ́ òun náà ni a pè àkọlé rẹ̀ ní ọ̀nà tí a lè gbà láti rí ìbùkún Ramadan. Òun náà ló so pọ̀ mọ́ ìgbàgbọ́ àti ìtún ara ẹni ṣe. Nínú ọ̀rọ̀ Ọlọ́run ọba nínú Al-Qur'an orí kejì ẹsẹ̀ 104 Ọlọ́run bá ní yá ayyuhal ladhina amanu kutiba alaykumus siyam kama kutiba alal ladhina min qablikum la'allakum tattaqun. Yẹn ni pé ẹ̀yin tẹ́ jẹ́ onígbàgbọ́ òdodo, a yàn ààwẹ̀ ní gbígbà fún yín gẹ́gẹ́ bá a ṣe ṣe ní ọ̀ranyàn lórí àwọn tó ṣíwájú yín kẹ́ lè bá jẹ́ olùpáyọ̀ Ọlọ́run ọba. Àpólà ọ̀rọ̀ tó sọ pé ká lè bá jẹ́ olùpáyọ̀ Ọlọ́run tàbí ká lè bá jẹ́ níre, ó ń ṣàlàyé fún wa kí ni àwọn ọmọ ìjìnlẹ̀ tó ń bẹ nínú àṣẹ Ọlọ́run ọba tó so mọ́ ààwẹ̀ gbígbà. Iṣẹ́ Al-Qur'an ni, ẹwà Al-Qur'an sì ni pé nígbà tí Al-Qur'an bá ń pàṣẹ ọ̀rọ̀ kan fún wa, kò ń ṣe pé ó ń sọ fún wa lásán, bí kò ṣe pé ó ń ṣàlàyé fún wa kí ni pàtàkì àti àǹfààní tó ń bẹ nínú ẹni tí Al-Qur'an ń sọ fún ẹni tí Al-Qur'an ń bá wí, kó sì lè yé ẹni tí Al-Qur'an ń bá wí láti lè mọ báwo ni òun yóò ṣe ṣe àwọn nǹkan wọn náà pẹ̀lú ọgbọ́n àtòye, tí ó sì mọ̀ pé nínú nǹkan tí Al-Qur'an ń sọ yìí, ọgbọ́n àtòye ó ń bẹ ń bẹ fún òun. Áyà tó sọ nípa pé ká gbààwẹ̀, ohun tó ń tọ́ka sí fún wa jùlọ náà ni wípé pàtàkì àwẹ̀ àkọ́kọ́ òun náà ni pé kó lè dáàbò wá kúrò nínú aburú àti ìnira. Ẹlẹ́ẹ̀kejì òun náà ni pé ká lè bọ́ lọ́wọ́ ẹ̀ṣẹ̀ àti iṣẹ́ aburú. Ní nǹkan àkọ́kọ́ tó jẹ́ nǹkan pàtàkì tí àwẹ̀ mẹ́nubà nípa pé ká gbààwẹ̀, nǹkan méjì la rí fàyọ nínú àwọn pàtàkì tá a fi ń gbààwẹ̀ yìí. Àkọ́kọ́ òun náà ni pé nígbà tí ẹ̀dẹ́yàn tó bá ń ṣe àwọn iṣẹ́ aburú, tó sì jẹ́ sí pé àwọn iṣẹ́ tó ń ṣe yìí ó lè mú kó jẹ́ sí pé kó fi rí ìjìyà látọ̀dọ̀ Ọlọ́run ọba. Ṣùgbọ́n nígbà tó bá yá, kẹ́dà wá ronú pìwàdà, kójú ó gbà tì pé n tóun ń ṣe yìí kò dáa, kó sì wá ṣẹ́rí padà sọ́dọ̀ Ọlọ́run ọba. Nígbà náà àwẹ̀ á máa jẹ́ n tí ń tán ẹ̀ṣẹ̀ fún ẹ̀dá. Nǹkan ẹlẹ́ẹ̀kejì òun náà ni pé àwẹ̀ ó máa mú ẹ̀dá kẹ́dà lè jí pépé, kára ó lè jí pépé, kíyàn lè wà lálàáfíà, kó jẹ́ sí pé kíyàn lè mọ báwo lèyàn ṣe lè ní ìfaradà fún àwọn nǹkan tó ń jẹ́ ìnira. Eléyìí ni ó sì tún máa jẹ́ kíyàn náà lè mọ̀ báwo ni ara ṣe máa ń ní àwọn ọmọ ìyá wa nígbà míì tó jẹ́ sí pé wọ́n wà nínú ìnira, wọ́n wà nínú àìríjẹ, a sì lè máa ní àánú fún wọn láti lè ṣàánú wọn nígbà táwa náà bá mọ rírì pé ebi máa ń pààyàn, àbí ká mọ rírì pé àṣẹ báyìí ló ṣe máa ń rí fẹ́ni tẹ́bí bá ń pa. Nípa bẹ́ẹ̀ a rí pé ààwẹ̀ ohun tó wá kọ́ wa ó pọ̀ gan-an, ó sì ju pé ká sọ pé ká kàn mọ ìnira ibi tàbí ká mọ ìnira pé à ń fi bí parẹ́ ní lásán. Á sì jẹ́ ká lè dá mọ̀ pé tára bá ní ọmọnìyàn, báwo làwa gan fúnra wa, báwo la ṣe lè máa ní ìkáàánú fún wọn. Nǹkan kejì tó lọ báyìí pé ká lè bá a là yín kúrò nínú ẹ̀ṣẹ̀ àti ibi. Nígbà tẹ́dá bá ń gbààwẹ̀ lọ́wọ́, èèyàn á máa gbìyànjú láti jìnnà sí àwọn nǹkan tí kò dáa, nípa pé béèyàn ṣe fi àìjẹ àìmu sílẹ̀ ní àwọn àsìkò kan, èèyàn á tún gbìyànjú àti kóra rẹ̀ níjàánu kúrò nínú gbogbo àwọn nǹkan tó jẹ́ nǹkan ayé tó lè máa mú ẹ̀mí èèyàn tẹ̀sí aburú ní ṣíṣe, tàbí nítorí máa mú èròǹgbé èèyàn wá débi pé ìṣẹ̀dá ọmọ ẹ̀dá ènìyàn, ẹran ara á máa pa ìdàgbàsókè ẹ̀mí èèyàn, á máa pa mọ́lẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ àwọn tó jẹ́ onídàgbàsókè ẹ̀mí tí wọ́n ti dàgbàsókè nínú ẹ̀mí nínú ẹ̀sìn ni wọ́n jẹ́rìí sí wípé nígbà tí èèyàn bá ń gbààwẹ̀, ààwẹ̀ máa ń gbìyàn dípò pé á jẹ́ kí èèyàn lè dáàbò bo ẹ̀mí, ní tí ó máa ń mú kí ẹran ara kó mú kí ẹ̀mí èèyàn kó máa tẹ̀ sí nǹkan tó lè máa mú èèyàn ṣàṣìṣe nípa àtayé, ó sì máa ń mú èèyàn ní dàgbàsókè ẹ̀mí láti lè súnmọ́ Ọlọ́run bá. Á jẹ́ kí ìdàgbàsókè ẹ̀mí èèyàn kó lókun, kéèyàn sì lè jẹ́ ẹni tí á ní agbára àti fọ ẹ̀mí ara rẹ̀ mọ́. Òṣìṣẹ́ ńlá Muhammad sallallahu alayhi wa sallam, a rí nínú àrọ́bá wọn
tá a gbà wá látẹnu Abu Hurairah pé Ànábì sallallahu alaihi wasallam ẹni tí ò bá fi ohun tó jẹ mọ́ irọ́ pípa sílẹ̀ tàbí àwọn iṣẹ́ aburú bí rẹ̀ pé Ọlọ́run ọba tó láre ga jùlọ kò ní ń fi ṣe àìjẹ́ àìmọ̀rú ẹni bẹ́ẹ̀ pé Olúwa ò jẹ́ kó mú Ọlọ́run ọba ò ní fi ṣe. Eléyìí ó wà nínú Sahih Bukhari. Nínú àrọ́bá mi àtúnrí pé Abu Hurairah náà ló gbà wá pé Ànábì Muhammad sallallahu alaihi wasallam sọ wípé ẹnikẹ́ni tó bá gbààwẹ̀ Ramadan man sama Ramadana imanan wa ihtisaban tó gbà á pẹ̀lú gbàgbọ́ àti pẹ̀lú nírètí pé Ọlọ́run ọba yóò tẹ̀wọ́ gbà níṣẹ́ olóore lọ́wọ́ òun gufira lahu ma taqaddama min zambihi Ọlọ́run ọba á ṣàmójúkúrò nínú gbogbo àwọn àṣìṣe rẹ̀ fún. Ara àwọn àǹfààní tó ń bẹ níbi àwẹ̀ ní nínú wáàsí èyí tí wọ́n ṣe ní ọjọ́ Jímọ̀ ọjọ́ 22 oṣù kẹrin ọdún 2020 khalifa ẹlẹ́ẹ̀karùn-ún nínú James Ahmadiyya ayédáwúláwù tààlà bin Nasir Aziz wọ́n sọ fún wa nípa nǹkan tí Imam Mahdi alayhi salatu wasalam mísáyà tí a ṣe lé rẹ̀ tí wọ́n sọ nípa pàtàkì àwẹ̀ àti oore tí ń bẹ nínú Ramadan. Wọ́n ní ẹ̀kọ́ pàtàkì tí alukur'an kọ́ wa àti Islam òun náà ni wípé ká lè ní dàgbàsókè nínú ìbẹ̀rù Ọlọ́run ọba àti pé ọ̀nà tá a fi ń rí àwọn nǹkan wọ̀nyí lénìí ó yàtọ̀ nítorí pé àwọn èèyàn ń gbààwẹ̀ lóòótọ́ àwọn èèyàn ń kírun ṣùgbọ́n nítorí pé wọ́n nípayọ̀ Ọlọ́run wọ́n níbẹ̀rù Ọlọ́run ọba iṣẹ́ eré ò sí pẹ̀lú wọn wọ́n ń pàdánù ààwẹ̀ àti irun tí wọ́n ń kì í nítorí pé ààwẹ̀ tí wọ́n ń gbà àti irun tí wọ́n ń kì í kàkà kó sọ wọ́n dé ẹni eré ṣe ló mú wọn lọ síbi ẹ̀ṣẹ̀. Nínú ẹsẹ̀ alukur'an kejì Ọlọ́run bá sọ fún wa yìí pé alukur'an ìtọ́sọ́nà ni fáwọn ẹni eré ìtọ́sọ́nà ni fáwọn tó ń páyọ̀ Ọlọ́run ọba àwọn tó ń kírun àwọn tó ń gbààwẹ̀ àwọn tó ń yọ sàká. Nígbà tá a bá ń kírun tá a sì ń gbààwẹ̀ tá a sì ń ṣe oríṣiríṣi àwọn iṣẹ́ olóore a tún gbọ́dọ̀ fi tákù àkún ìbẹ̀rù Ọlọ́run ọba. Eléyìí ni ó sì jẹ́ kí gbogbo àwọn iṣẹ́ tá à ń ṣe pátápátá kò ní jẹ́ nǹkan tí a pàdánù tákù ìbẹ̀rù Ọlọ́run ọba. Mẹ́sàáyà tí a ṣe lé alayhi salatu wassalam wọ́n sọ pé kí gbogbo àwọn ìrun kíkí àtàwẹ̀ téèyàn ń gbà kó má lọ lọ́wọ́ òfo kó má jẹ́ lásán. Òun náà ni wípé nígbà tá a bá ń kírun tá a sì ń gbààwẹ̀ èròǹgbà tàbí ọkàn wa ni wípé a gbọ́dọ̀ gbìyànjú láti sọ pé a fẹ́ ní ìdàgbàsókè ẹ̀mí láti lè jogún gbogbo àwọn nǹkan rẹ̀ tí múni di ẹni rẹ̀ tí ó múni dùn páyọ̀ náà ọba. Nípa bẹ́ẹ̀ Ọlọ́run ọba tí ọlá rẹ̀ ga jùlọ ó fẹ́ kéde èèyàn kó jẹ́ ní rẹ̀ ó fẹ́ ká jẹ́ olùpáyà rẹ̀ nípa pé ó ti ṣí ilẹ̀kùn ọ̀pọ̀lọpọ̀ oore rẹ̀ sílẹ̀ fún wa lórí gbogbo àwọn nǹkan tá à ń ṣe ìrun kíkí ni àwẹ̀ gbígbà ni pàápàá jùlọ nínú oṣù Ramadan ilẹ̀kùn oore Ọlọ́run ọba ó ṣí sílẹ̀ fún wa ilẹ̀kùn ìkẹ́ Ọlọ́run ọba ilẹ̀kùn àánú Ọlọ́run ọba ilẹ̀kùn ìtẹ́wọ́gbà iṣẹ́ eré ènìyàn Ọlọ́run ọba ṣí sílẹ̀ in tí ó sì jẹ́ kí a lè ṣàṣeyọrí lórí nǹkan yìí òun náà ni pé ká ní tákùwà ìyẹn náà ni ìbẹ̀rù Ọlọ́run ọba lẹ́yìn inú gbogbo àwọn nǹkan tá à ń ṣe láti wá dẹni eré yìí tá à ń sọ yìí ìyẹn ní gbìyànjú láti jìnnà sí àti máa ṣe àwọn iṣẹ́ aburú àti láti tẹpẹlẹ mọ́ láti máa ṣe àwọn iṣẹ́ tó dáa. kòtò tún tẹ̀síwájú wọ́n sọ fún wa wípé tí èèyàn ò bá gbààwẹ̀ pẹ̀lú kí ni pàtàkì àwẹ̀ gangan tàbí kéèyàn gbìyànjú kó lo gbogbo inú àkókò inú àwẹ̀ yìí nípa fífi ọkàn sí nǹkan tọ́lọ́run fẹ́ àti tí ó wù Ọlọ́run ọba pé ká ṣe nínú àwẹ̀ Ramadan náà ká sì jìnnà sí gbogbo nǹkan pátápátá tọ́lọ́run ò gbà wá láàyè láti ṣe ká sì máa sapá láti lè tètè tẹ̀lé gbogbo àwọn àṣẹ Ọlọ́run ọba tọ́lọ́run pa láṣẹ nípa Ramadan yìí téèyàn ò bá ṣe gbogbo àwọn nǹkan wọ̀nyí irú àwẹ̀ bẹ́ẹ̀ àsán ló máa já sí. Ramadan ìlànà tó ga jùlọ tá a fi ń túnra ẹni ṣe tá a fi ní dàgbàsókè ẹ̀mí ni nígbà tó jẹ́ sí pé ó pè wá sí ìjọsìn Ramadan pè wá láti máa sin Ọlọ́run ọba ó tún jẹ́ kí á dẹni tó jẹ́ sí pé a rí ara wa gẹ́gẹ́ bí ẹni tó lẹ̀ níwájú Ọlọ́run ọba tó jẹ́ sí pé a lágbára kankan. Nípa bẹ́ẹ̀ a gbọ́dọ̀ gbìyànjú láti sapá nínú oṣù yìí ká jẹ́ kí gbogbo àwọn kùdìẹ̀kudiẹ wa ká rí pé agbọ̀nù kúrò lára wa nípa fífi àwẹ̀ ká fi tún ara ṣe. A sì tún gbọ́dọ̀ gbìyànjú a gbọ́dọ̀ jẹ́ kí gbogbo ohun tí à ń ṣe nínú Ramadan bóyá à ń jẹ sààrì ni àbí à ń ṣèṣinu ni kò gbọ́dọ̀ jẹ́ nǹkan tó jẹ́ sí pé a kàn ń ṣe lásán bí kò ṣe pé a ṣe láti fi ní ìdàgbàsókè ẹ̀mí àti ní ìwà ọmọlúwàbí. A tún máa jẹ́ kó yé wa sí nípa ọ̀rọ̀ Ramadan wípé nígbàkigbà tí èèyàn bá mú àwọn àwíjàre kan wá nípa pé ó fẹ́ gbààwẹ̀ tí wọ́n béèrè lọ́wọ́ rẹ̀ pé ṣé ó ń gbààwẹ̀ tó wá mú ẹ̀rí àwíjàre wá pé òun ò gbààwẹ̀ tàbí tí wọ́n ní ṣó kírun tàràwì tó mú àwíjàre wá pé òun ò kí tàràwì tàbí kí wọ́n tiẹ̀ béèrè lọ́wọ́ rẹ̀ pé ṣé o tiẹ̀ ń kírun àkípọ̀ ṣé o ń kírun jàmá tó sì tó ń wá oríṣiríṣi àwíjàre wí ṣùgbọ́n nígbà tí wọ́n bá bí léèrè pé
àsìkò ìṣínú ó tó bá ráwọn èèyàn tí wọ́n ń ṣínú bóyá òun náà á máa dọ́gbọ́n kì í ṣe pé òun náà ò nígbàgbọ́ òun náà nígbàgbọ́ àsìkò ìṣínú ní máa do nígbàgbọ́ òdodo nígbà tí wọ́n bá ní kó kírun kó kí tàràwí pé ṣó gbààwẹ̀ gbogbo yẹn á máa rí àwíjàre mú wa ṣùgbọ́n tó bá dàsìkò ìṣínú á máa ṣe bí ẹni tó jẹ́ pé òun náà fẹ́ ṣe ṣùgbọ́n ìgbàláyè ni ò sí fóun nígbà téèyàn bá ń ṣe irú eléyìí báyìí irú onígbàgbọ́ bẹ́ẹ̀ ó ń fi gbàgbọ́ ó fi ń tàfàlà ó fi ń ṣẹ̀fẹ̀ ó fi ń ṣeré ni kí Ọlọ́run aláàánú jùlọ kó gba gbogbo àwọn ìgbìyànjú wa àti àwọn ìjọsìn wa kó sì ṣàforíjì fún wa nínú gbogbo àwọn àṣìṣe wa. Wassalamu alaikum warahmatullahi wabarakatuh.